Kálẹ̀ ẹ̀yin èèyàn wa mo kí wa níbikíbi tá a bá wà tẹ́tí ń gbọ́ mi. Ẹ̀yin èèyàn mi, a kú dédé àsìkò yìí. A kú bí ojú ọjọ́ ṣe rí. Èmi ọmọ yín náà ni Àkàlàmàgbò TV. Òtútù mú gan seriously. Ẹ wò lórí ọ̀rọ̀ security nílẹ̀ Yorùbá. Ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá, ẹ yé dára yín láàmú o. Ẹ mọ bí tí solution wà ṣùgbọ́n ẹ kọ̀ láti ṣe. Ẹ̀yin gómìnà sílẹ̀ Yorùbá, ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá, ẹ mọ bí tí solution wà ṣùgbọ́n ẹ kọ̀ láti gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí. Ẹ kọ̀ láti gbé ìgbésẹ̀ akin. Kí ló dé tẹ́ ń ṣe yán bí ọkà? Kí ló dé tẹ́ ń ṣe yán bí ọkà? Kí ló wá dé tẹ́ ń ṣe yán bí ọkà? Ẹ mọ bí tí solution wà. Ẹ jẹ́ ká lo ẹ padà sílé ẹ̀yin gómìnà wa. Ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ mi. Ẹ tẹ́tí kẹ́ ẹ gbóhùn lẹ́nu mi. Ẹ gbọ́n tí mò ń fọ̀ lẹ́nu. Ẹ jẹ́ ká padà sílé, ẹ jẹ́ ká padà sí nǹkan àwọn bàbá wa. Òun ló lè gbà wá sílẹ̀ o. The only solution tá lè fi gbára wa sílẹ̀ lọ́wọ́ ọwọ́ ẹ̀jẹ̀ tó ń ta sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí. Ó ti pọ̀ jù. Security summit, at the end of the day, nothing to call for it. Ẹ gbọ́ nǹkan tí Ààrẹ Ọ̀nà Kakanfò sọ. Ẹ gbọ́ ohun tó wí. Alájú wa sílẹ̀ tàlùbọ́dẹ̀ ń kó wọ̀ bí eléyìí. Ẹ wo àwọn state, wọ́n ti list orúkọ àwọn state kan sí tá ń sìn. Àwọn state tó ń fẹ́ ti school pa, tó ń fẹ́ ti àwọn secondary school, government school tó ń fẹ́ ti pa, wọ́n list ẹ̀. Ogun state wà ń bẹ̀, Èkìtì wà ń bẹ̀, Ondo state, Ìkàrẹ́ ní ìlú mi lákòókò, ó wà lára àwọn ìlú tí wọ́n lè sì síta. Wọ́n fẹ́ máa target àwọn school sìn, àwọn ọmọ náà fẹ́ máa kó sìn. Ẹ̀yin governors ilẹ̀ Yorùbá, ẹ má ya ọmọ àlè. A ti pariwo fún olóyè Ìgbòho tó yẹ kẹ́ ẹ ti pè. A ti pariwo. Ẹ pé Ìgbòho kó máa bọ̀. Ẹ pé ọmọ Adéyẹmọ kó máa bọ̀, kán mobilize àwọn boys wọn. Ààrẹ Ọ̀nà Kakanfò kán jọjọ pọwọ́pọ̀, kán jọ ja ogun ìlàjàyè. Ṣùgbọ́n ẹ kọ̀. Wọ́n ti fi ọmọ Adéyẹmọ, wọ́n ti fi negotiate lọ́wọ́ ìjọba. Bàbá Tinubu, be careful. Bàbá Tinubu ti fi ọmọ Adéyẹmọ negotiate. Òun ló fà torí àti ronú sọ̀tún, àti ronú sósì. Kí nìkan tó dé gan tí wọ́n fi release ọmọ Adéyẹmọ? Kí nìkan tó ń ṣẹlẹ̀? Àwọn nọ́tánà ìdí tó fi gbéjọba fún Tinubu nìyẹn tó fi jẹ́ kó lè rí ṣe o. Síbẹ̀síbẹ̀ náà ẹ wo tuntun wọn pa ń sìn. Gbogbo insecurity in this country tó wà nílẹ̀ ń sìn. Ọwọ́ wọn náà kọ́ ló wà ń bẹ́ẹ̀ ni. Ọwọ́ wọn ló wà ń bẹ́ẹ̀. Wọ́n ti fi negotiate wọn. In fact, ẹ wo ohun tó ń ṣe sí Nnamdi Kanu sìn. Ẹ wo bí tán dá ẹjọ́ ẹ̀ sí. Ṣùgbọ́n a lè máa fi Nnamdi Kanu wé olóyè Ìgbòho torí kò jọra wọn. Ó ti pẹ́ táwa ti ń sọ yẹn, kò jọra wọn àtọ̀. Wọn ò jọra wọn. Ẹ ṣàkíyèsára ẹ̀yin tí ṣe Ìwó ni Gumi wá àbí ṣe kí náà ń pè Emir of Kano. Ẹ ṣàkíyèsára. Ẹ máa rí ohun tó máa ṣẹlẹ̀ ní agbègbè yìí láìpẹ́. Go and off this thing. Lọ bá mi pa. Ẹ jẹ́ ká kíyèsára. Remove the wire from the plug. It's okay. Ẹ̀yin ènìyàn wa. This is serious. Kò sí ohun méjì, kò sí Àbújá lọ́rùn ọ̀pẹ. Bàbá wa Tinubu, ẹ̀yin gómìnà sílẹ̀ Yorùbá, a ṣì wà lórí ẹ̀bẹ̀ tá ń bẹ̀ yín o. Orí ẹ̀bẹ̀ náà la ṣì wà. Ẹ ṣeun tó tọ́, ẹ ṣeun tó yẹ. Ọmọ Adéyẹmọ lòun rẹ́dì. Ẹ jẹ́ kó tiẹ̀ wá, ẹ tiẹ̀ tẹ̀ sí ẹ wò. Ohun tèmi tiẹ̀ ń sọ nìyẹn. Àníkẹ́ tiẹ̀ gbìyànjú ẹ wò. Pé ó tiẹ̀ ń dán ẹnu, ó kẹ́ àgbà pé ó ń dánnu o. Ẹ tiẹ̀ tẹ̀ sí ẹ gbìyànjú ẹ wò. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ wò lórí ọ̀rọ̀ tó ń sọ. The only person tó jáde nìyẹn nílẹ̀ Yorùbá.
tí màá ṣe pé àwọn olórí wa àwọn governors wa nǹkan ń ṣe wọ́n tí nǹkan ò bá ṣe wọ́n ṣé ó lè gbà tó máa wá kọlẹ̀kùn yín ní kókókókó bá àwọn ti dé kẹ́ tó mọ ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé ṣé ohun tó yẹn ń dúró dè nìyẹn ó dìgbà tó máa ti wá ń kọlẹ̀kùn yín kókókó ń sì kẹ́ tó mọ ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé. àbí ohun tẹ́ ń dúró kọ́ nìyẹn ohun tẹ́ ń dúró dè kọ́ nìyẹn ó dìgbà tó máa ti ń kọlẹ̀kùn yín bá àwọn ti dé o ó ti pẹ́ oríṣiríṣi aláàtì náà ti gíìfù pé àwọn Fúlàní ti wà nílẹ̀ Yorùbá wọ́n ti surround ilẹ̀ Yorùbá wọ́n ti wà everywhere káàkiri ṣùgbọ́n ẹ fẹ́ gbọ́ ẹ ò fẹ́ gbọ́ ẹ wo àwọn agbègbè tó ń dá orúkọ láìpẹ́ pé wọ́n ń bọ̀ láti wá ṣe náà fà kọlù ẹ jẹ́ ká kíyèsára o ẹ jẹ́ ká kíyèsára o àwọn meeting tí àwọn governors wá ń ṣe tí kò wà effective kò sí àárín kan à ń gbọ́n kankan kò sí àlábárí kankan mi ò mọ ìdí tí mi mọ túmọ̀ a ò mọ túmọ̀ meeting a ò mọ ìtumọ̀ meeting tẹ́ ń ṣe a ò mọ túmọ̀ meeting tẹ́ ń ṣe a ní oríṣiríṣi àwọn Àgbẹ̀kọ̀yà nílẹ̀ Yorùbá ẹ gbé wọn síta ẹ wú wọn síta a ní àwọn Àgbẹ̀kọ̀yà a ní àwọn hunters Àmọ̀tẹ́kùn gbogbo àti gbogbo a ní gbogbo nílẹ̀ Yorùbá kí ló dé tá à ń ṣe yan bí ọkà ṣé bá ṣe fẹ́ lajú lélẹ̀ wọ́n ti ń gbalẹ̀ wa lọ o ẹ wo bọ́n ṣe kọlù wọn nínú ṣọ́ọ̀ṣì ní Kwara State exactly ṣẹ́rígbà tí wọ́n gbé fídíò yẹn síta bóyá nítorí social media I don't know the reason why tí wọ́n fi gbé fídíò yẹn síta èmi ń sọ ní ọjọ́ yẹn pé pẹ̀lú ìbọn tí èmi ń gbọ́ ẹ̀ ṣé Fúlàní máa fi ọta ìbọn ṣòfò ni tí wọ́n yìnbọn kàkàkàkàkà tá à ń gbọ́ tí ìbọn ń lóko lá tí ìbọn ń dún at the end of the day wọ́n wá lẹ́yìn méjì ni wọ́n pa èèyàn mẹ́ta mo ní ṣé ó lè possible until wọ́n wá release the real video síta tó ṣe ń wò ẹ wo ẹ̀jẹ̀ nínú ṣọ́ọ̀ṣì ẹ wo ẹ̀jẹ̀ ní gbogbo ìta ìtajà sílẹ̀ ti pọ̀ jù àwọn Muslim àwọn Islamic wọ́n fẹ́ take over Nigeria ó ti pẹ́ 2019 láti ń pariwo pé wọ́n fẹ́ sọ Nàìjíríà di one religion wọ́n fẹ́ Islamic Nigeria that is their aim that is their target ohun tí wọ́n fẹ́ ṣe nìyẹn òun lè fi rí gbogbo ohun táwọn rí tá a ti ń pariwo tọ́tọ́tọ́ ṣùgbọ́n àwọn ọmọ ẹlẹ́sìn Islam tó wà nílẹ̀ wa wọ́n máa rò pé bóyá torí pé bẹ́ẹ̀ ẹ̀sìn wọn wọ́n fẹ́ máa defend wọn kò dẹ̀ rí bẹ́ẹ̀ tí wọ́n bá dé wọ́n pàwọ́ náà wọn ò mọ̀ ẹ́ rí o wọn ò mọ̀ ẹ́ rí gbogbo báyìí là ń rọ́ fàdìtì we need to do something ẹ jọ̀ọ́ ẹ̀yin gómìnà sí wa ẹ jẹ́ ṣé àwa lè rí kankan wọ́n ní àìṣedédé ara ayé ló máa mú ni rántí ara ọ̀run ó káre láyé ọdún ayọ̀ Olúwarótìmí Akérédolú ọ̀run rere o bàbá tó bá wà láyé ni nǹkan ò lè rí bó ṣe rí yìí ẹ wo ìgbà tí Buhari òun pẹ̀lú Buhari tó ń ṣèjọba pọ̀ tó tẹ̀ jẹ́ pé àwọn náà wọ́n ti lọ jọ ń ṣèjọba kan lọ́rùn sí ẹ wo àwọn méjèèjì tí Buhari bá ń sọ̀rọ̀ the same party ni wọn tí Buhari bá ń sọ̀rọ̀ Akérédolú òun náà máa sọ tiẹ̀ ni kò rán ẹ òun náà máa sọ tiẹ̀ ó sọ ń gbà ó lóun fẹ́ Fúlàní ní Ondo State bó ṣe ń sọ ni ó yarí mọ́ wọn lọ́wọ́ ó lóun fẹ́ Fúlàní ní Ondo State ẹ wo ohun tó wà nílẹ̀ yìí kì í ṣe ohun díẹ̀ o ẹ̀yin ènìyàn wa mo kí wa o èmi ọmọ yín náà ni o Àkàlàmàgò TV show Ọlọ́run bá wa tú gbogbo ẹ̀ ṣe Ọlọ́run bá wa tú ṣe ilẹ̀ Yorùbá dọ́wọ́ gbogbo wa o gbogbo ẹ̀yin olórí gbogbo ẹ̀yin alágbára ẹ jẹ́ ká padà sílé o àwọn àmì sójà wa ò lè gbà wá sílẹ̀ o èmi nígbàgbọ́ lórí àwọn ọlọ́dẹ ju sójà lọ àwọn ọlọ́dẹ local hunters mo nígbàgbọ́ lórí wọn ju sójà lọ mo ní ìgbàgbọ́ lórí àwọn local hunters wa ju sójà lọ bẹ́ẹ̀ mi ṣe ń sọ tèmi nìyẹn èmi ọmọ náà ni thank you.